Eedi rèé o, Mustapha gún ọ̀rẹ́ ẹ̀ lọ́bẹ pa lọ́rẹ̀. Kóòtù májísírèètì tó wà lágbègbè òkè ẹ̀dà nílùú àkúrẹ́ ti ní kí ọkùnrin ẹni ọdún 22 kan Àtàírù Mustapha ṣì lọ́ọ́ máa ṣeré nínú àtìmọ́lé àwọn agbófinró lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé nínú ọjà sábó tó wà nílùú ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ òdìgbò níṣẹ̀lẹ̀ yìí ti wáyé ní nǹkan bíi aago 2:30 alẹ́ ọjọ́ kẹta oṣù kẹta ọdún yìí. Mustapha tó jẹ́ oníṣòwò ni wọ́n fẹ̀sùn kàn pé ó fi ìbínú gún ọ̀rẹ́ rẹ̀ Usairu Umaru lọ́bẹ níkùn nítorí èdè àìyedè kékeré tó wáyé láàrin àwọn méjèèjì lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Agbèfọ́ba Simon Wada ní lóòótọ́ làwọn aláàánú kan sáré gbé ọkùnrin náà dìgbàdìgbà lọ sílé ìwòsàn lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ gún un lọ́bẹ. Ọsibítù ọ̀hún ló ní àwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin ẹni ọdún 27 náà ti kú látàrí ojú ọgbẹ́ ọ̀bẹ tó wà lára rẹ̀. Wàdá ní ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan olùjẹ́jọ́ ọ̀hún tako abala 319 319 tó sì tún ní ìjìyà tó lágbára lábẹ́ abala 316 316 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Agbèfọ́ba wá bẹ adájọ́ pé kó fi olùjẹ́jọ́ náà pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n títí dìgbà tí kóòtù yóò fi rí ìmọ̀ràn gbà láti ọ́fíìsì àjọ tó ń gba adájọ́ nímọ̀ràn. Agbẹjọ́rò afurasí ọ̀daràn ọ̀hún amòfin Jolowo tako àbá yìí ó níye gbèdéke ọjọ́ tí òfin là sílẹ̀ fún olùjẹ́jọ́ láti fèsì sí irú ẹ̀bẹ̀ tí agbèfọ́ba fi síwájú adájọ́. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, onídàájọ́ Kọ́láwọlé Àró ní kí wọ́n sì dá afurasí apààyàn náà padà sí àtìmọ́lé àwọn ọlọ́pàá títí di ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2024 yìí. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.